Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ̀rọ̀ nípa Àṣàkẹ́ àti Ọlámídé. Gbogbo wa la mọ̀ olórin Àṣàkẹ́ àti Ọlámídé. Wọ́n ní wọn jọ ṣe papọ̀ mọ́ pé Àṣàkẹ́ ti kúrò ní YBNL. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ yanjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Mo fẹ́ kí gbogbo wa pé a kú ọdún tuntun, ọdún 2025. Ọlọ́run á jẹ́ kí èròǹgbà wa kó papọ̀ mọ́ títí ẹ̀. Gbogbo ohun tí à ń béèrè fún lọ́dún yìí, Ọlọ́run á jẹ́ kí ó tẹ̀ wá lọ́wọ́. Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ̀rọ̀ nípa Àṣàkẹ́ àti Ọlámídé. Gbogbo wa la mọ̀ olórin Àṣàkẹ́ àti Ọlámídé. Wọ́n ní wọn jọ ṣe papọ̀ mọ́ pé Àṣàkẹ́ ti kúrò ní YBNL. Mo gbìyànjú láti ṣe little investigation mi bí a mo tiẹ̀ lè rí ohun tó kọ̀ sí kíní kí n mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ náà, but mi ò rí anything gather. So mo ní láti sọ̀rọ̀ basically lórí àwọn information táwọn èèyàn pass out. Ìdí tí mo fi ń sọ èyí ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú àwọn fọ́nrán mi, mo máa ń rọ àwọn èèyàn pé kí jẹ́ ká gbìyànjú láti máa ṣe investigation láti lè máa gbé àwọn news tó dáa, kò ń ṣe negative news, àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ àbí news tó jẹ́ pé a kò ṣàfẹ́ condemn àbí ká ní ìnara wa. So irú èmi tí máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí, tí máa fẹ́ dá sí ọ̀hún ọ̀rọ̀ kan tí ó ń lọ, máa fẹ́ gbìyànjú láti at least kí n mọ one or two things yàtọ̀ sí nǹkan táwọn èèyàn kàn sọ lórí online. So kí ló dẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀ yìí ni wípé ọdún tuntun la wà yìí fún àwa ọ̀dọ́. Lórí nǹkan báyìí kò sí bí kò sí ní máa ṣẹlẹ̀, nítorí wípé àwọn nǹkan tó yẹ ká preach àbí tó yẹ ká mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà a kì í preach àwọn kìíní. Àṣàkẹ́, gbogbo wa la mọ̀ pé bíi 3-4 years ago ló come to limelight nínú àwọn interview to grant. Ó sọ bó ṣe meet Ọlámídé, ó sọ bó ṣe gbìyànjú láti meet ẹ̀ tó máa contact ẹ̀ lórí social media handle ẹ̀ until finally tí ẹ̀ tó padà reach out sí. Gbogbo adẹ̀ láre àwọn interviews to grant tó máa fi ń dúpẹ́. So ẹni tó wá ń dúpẹ́ tó wá sign contract pẹ̀lú èèyàn, bóyá contract yẹn wá pé ni ó wá end àbí ó ti tán ni, bóyá iná yẹn ò wọ̀ mọ́ ni, mi ò rò wípé bíi kéèyàn follow èèyàn tàbí pé Ọlámídé ṣe concert tó yẹ kó wá give support kò ṣe ló yẹ kó end relationship wọn yẹn. Èyí ló fa tí mo fẹ́ fi sọ̀rọ̀ lé lórí fún àwọn ọ̀dọ́ tí a bá fẹ́ tá à ń gbàdúrà àbí tá à ń hope ká rí àwọn èèyàn tó fẹ́ ràn wá lọ́wọ́. Ní àkọ́kọ́, tá bá fẹ́ dárò àwọn ìjọba àbí tá bá fẹ́ sọ sírò àwọn ọ̀rọ̀ báyìí, igun méjèèjì la máa pèsè àkíyèsí. Igun méjèèjì. Èèyàn ò ní sọ pé nítorí èèyàn like ẹni báyìí èèyàn fẹ́ condemn ẹnì kejì, àbí èèyàn like ẹnì kejì èèyàn fẹ́ condemn. Àwọn méjèèjì mo like. Nínú orin ni o, nínú pé kéèyàn jẹ́ ọmọlúàbí, ó tiẹ̀ tó Ọlámídé. But lórí case àwọn méjèèjì tí a bá ní ká wò critically, both Ọlámídé both Àṣàkẹ́, àwọn méjèèjì ló jọ jẹ̀bi ọ̀rọ̀ yìí. Àwọn méjèèjì ló jọ jẹ̀bi ọ̀rọ̀ yìí. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé Àṣàkẹ́ ìgbà tó fẹ́ sign contract, mo ti sọ èyí rí lọ́pọ̀lọpọ̀ gbà pé àwọn tó jẹ́ adájọ́, àwọn lọ́ọ̀yà, wọ́n máa ń jáde pé àbá àwọn èèyàn tó bá fẹ́ inspire èèyàn àbí tó fẹ́ fún èèyàn ní motivation àbí tó sáà ń sọ̀rọ̀ generally based on mistake tí àwọn aṣíwájú wa ti ṣe, pé anything tí èèyàn bá fẹ́ go into, kéèyàn máa sign contract, kéèyàn make sure pé èèyàn máa sign contract, kéèyàn wò finifini. Mo rántí lára àwọn top tight tí mo pe kíní ẹ̀rí mo ti sọ̀rọ̀ lé lórí ní situation tí Nàìjíríà wà, ní bí culture wa ṣe rí.
kò sí kọ́ sọ láti èní títí dọ̀la. Àwọn situation kan wà tó jẹ́ pé èèyàn ò lè sign contract. Àwọn situation kan máa wà, friendship kan máa wà, àwọn kan máa wà kéèyàn lè wà. Gbogbo ara rẹ̀ ń sọ kíní náà la máa ń wùwà yìí. Tí anybody bá wá báyàn lé nísìn tó jẹ́ pé èèyàn fẹ́ help ẹ̀, kó wá sọ pé ẹ̀sà kẹ́tó àbí ẹ̀sìmà kẹ́tó help mi àbí kẹ́tó ṣe kí ni contract sọ kí kíní sọ. Culture wa, most wa la máa feel irritated, feel infuriate. A lè sọ pé ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ èèyàn burúkú ló fẹ́ cheat, but culture wa láti consider àṣà àti ṣe ìlú ibi téèyàn ń gbé. Yàrá bí pé èèyàn fẹ́ ṣe business nsìn, business ò tí yield, business ò tẹ̀ tí àtẹ̀tí start ẹ̀. Ẹni yẹn tí wọ́n ń sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa profit, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa profit, báwo ló ṣe fẹ́ jẹ́? Ọ̀pọ̀lọpọ̀ yìí ló máa against pé ó tẹ̀ tí jẹ́ ká bẹ̀rẹ̀ business ò tí ń sọ̀rọ̀ báyìí la ṣe fẹ́ pín owó. So kí mo fi ń sọ ilé ìsíwájú ni wípé àwọn situation kan wà tó jẹ́ pé no matter what, based on nǹkan téèyàn wà àbí situation nǹkan time téèyàn wà yẹn, àwọn èèyàn ò lè ronú right. Wọ́n ṣe àdámọ́ àwa especially Yorùbá báyé ń ṣe. Ẹni tó ti ń pèèyàn pé òun fẹ́ sign tó wá padà get it through bí ẹ̀yẹn máa kàn ní invite ẹ̀ over, bóyá ẹ̀yẹn kàn máa tó jẹ́ pé òun gùn ò believe pé bóyá ẹni yìí lè padà pè òun àbí bí a kò sọ pé ìjọ tó pè bí a fún ẹ̀yìn tó pè kó wá. Ọ̀rọ̀ Àṣàkẹ́ àti kò tẹ̀ tí wọ́n ń ṣọ̀rọ̀ Àṣàkẹ́ mọ́ pé fún àwọn ẹlòmíì ọkọ̀ pè pé kó wá. Tẹ́lẹ̀ ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ pé kò láìkẹ́. Wọ́n mi kàn ṣàfẹ́ try ẹni okay ṣé o máa sign contract? Mo ń travel lọ́la o, mo ń travel lọ́túnla o, àbí mo ń travel lálẹ́ yìí, ṣé o lè sign contract? Tẹ́ni yìí dẹ̀ ń gbọ̀n tó jẹ́ ọlọ́màjàre poverty. Tá a bá ń sọ̀rọ̀ nígbà tá a wà ní comfort zone wa, òun ló fi jẹ́ pé a lè mọ pains agony táwọn tó jẹ́ pé wọ́n poor àbí tó wà desperate ń go through, no matter bá ṣe lè sọ. Though mi ò condemn pé àwọn èèyàn tó ń preach tó ń try láti educate àwọn èèyàn àbí tó ń sọ̀rọ̀ pé ká máa sign contract pé nǹkan tó ń sọ ò dá o, but tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ jẹ́ ká máa kàn understand pé a máa understand culture, a máa understand ẹni, a máa understand pé kò kí ń rọrùn, kò kí ń fi bẹ́ẹ̀ rọrùn náà. Àwọn èèyàn kómi bàbá ṣe preach ẹ̀ tó, àwọn èèyàn ṣì máa fall sí àwọn nǹkan yìí nítorí bí system wa ṣe rí. So ẹ jẹ́ ká assume pé contract tí ó bind Àṣàkẹ́ àti Ọlámídé bíyá Àṣàkẹ́ ò ní oore ọ̀fẹ́ láti ṣé kí n sọ pé bí a kò pẹ́, but that time tó wà kò ní choice láti sọ pé òun ò fẹ́. Ẹni tí ó bá wà nínú ìpọ́njú àbí tó wà desperate, I accept anything. So ìdí mo fi sọ pé àwọn méjèèjì ni wọ́n jọ máa ní fault lọ́wọ́, because according to rumor tí a gbọ́, tí mi kọ́kọ́ gbọ́ tẹ́lẹ̀ ni pé àbí èyí tó jẹ́ ìṣẹ̀lẹ̀ náà sì ni pé Àṣàkẹ́ ti buy out ara ẹ̀, ó ti sanwó fún Ọlámídé, ó ti sanwó gbogbo owó tó kù bí i gbogbo years tó yẹ kó ṣe pẹ̀lú ẹ̀, pé ó kúkú ti sanwó yẹn once and for all. Mo máa true tí yẹn jẹ́, but tó bá jẹ́ bẹ́ẹ̀ it means contract tó tọwọ́ bọ̀ in the first instance kò pẹ́. So tí bá sọ pé àwọn méjèèjì ló ní fault ni pé Ọlámídé àbí anybody tó bá wà nípò boss tó fẹ́ sign àbí tó fẹ́ jẹ́ kínní, kò sí báwọn náà ṣe ní consider pé ó fẹ́ jẹ ẹni tó fẹ́ wá bá wọn ṣiṣẹ́. Tá bá kàn wà lórí social media, nítorí lẹ́yìn máa ṣe ń sọ pé social media ò rí. Tá bá fẹ́ sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé saint ni wá ní òde mọ́ reasons àbí máa ṣe kínní. Torí everyday ohun tí máa sọ ni pé tá bá ń sọ pé gbogbo wa dá every second, every minute ní nǹkan aburú ń ṣẹlẹ̀ láwùjọ wa. Ṣé àwọn aliens ló ń wá tó wá ń kọ̀ sọ̀rọ̀ kínní yìí? Kò sẹ́nibọ̀dì tó máa sọ̀rọ̀ tó máa tiẹ̀ sọ pé èèyàn ni mí o,
mo lè wùwà tí ò dá o káti fi àyè pé àyè èèyàn ńlẹ̀ pé àdámọ́ àwọn èèyàn ní ká wùwà burúkú bọ́ ká kàn gbìyànjú ká jẹ́ kí dáadáa wa máa pọ̀ ju àìdá wa lọ. Gbogbo wa ni saint. Èyí ló fi jẹ́ pé irọ́ ni gbogbo wa ń pa. Irọ́ ló pọ̀ jù tí ọ̀gọ̀rọ̀ wa máa ń pa. Tó bá ti jẹ́ pé ká sọ̀rọ̀ lórí social media àbí lórí life wa, irọ́ ni. Tí àwọn pastor bá gbá máìkì mú, táfà bá gbá máìkì mú, tí àwọn oníṣẹ̀ṣe bá gbá, tí gbogbo wa bá gbá máìkì mú, gbogbo wa ni saint, gbogbo wa la dájú. Aburú dẹ̀ ń ṣẹlẹ̀ ní every second. Ṣáwọn ẹ̀ka ló wá ń kọ́sọ̀ wọn kìíní. Ṣáwọn aliens ló ń wá ní láti wá máa dá àwọn wàhálà ilẹ̀. So Ọlámídé ó lè jẹ́ káwọn ẹni tó wá tó fẹ́ gbà àbí tó fẹ́ sign ó máa jẹ́ kó go through contract tó máa pay tó máa jẹ́ inconvenient fún ẹni tó fẹ́ sign. Ìdí ni wípé tó bá invest lórí ẹni more or less kò sí fídíò tó àwọn olórin fẹ́ shoot tí kò ní cost 2-3 million max kó tiẹ̀ kéré jù. Yàtọ̀ gba kó tó rent camera àbí tó bá yẹ pé wọ́n lọ ní camera kó tó rent ibi tó fẹ́ lò kó tó rent tó fẹ́ wá shoot kó tó ṣe 2-3 million fún one track. Ká tó wá sọ pé kéèyàn tó lè blow. Imagine pé bí a dẹ̀ máa ra aṣọ fún artist yìí, a máa fún lówó, a máa fún lóúnjẹ, a máa clean it up. Bí a 6 months ló máa tún blow ni o, bí a 1 year ni o, bí a 2 years. Nígbà tí èèyàn bá ń ṣe fídíò, tó bá wọ studio tó kọrin, kí ó wá ṣe fídíò clear pé káwọn èèyàn lè mọ̀ tó ń ná bí 2 million, 3 million. Tó dẹ̀ pé possibility wà kó lè ṣe bẹ́ẹ̀ bí ó lè ṣe fídíò 2, 3, 4, 5, if not more. Kó tó di pé bí ó máa blow. Tí fídíò kan dẹ̀ shooting video kan ó lè worth 5 million. Mi kàn mọ̀ọ́mọ̀ kékeré pé bí a ń torí ẹni tó ṣẹ̀ bẹ̀rẹ̀ mi mọ̀ọ́mọ̀ kékeré shooting video mi worth 20 million. So tẹ́ bá ní pé kírú àwọn èèyàn bẹ́ẹ̀ kó wá sign record kó sign tó jẹ́ pé record label wọn ní sign aya kìíní tó máa pay ọ̀wọ́n because ọjà tí wọ́n mọ̀ bí ó máa gain bí ọmọ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló ń bá ẹlẹ́ àta ọjà ẹ̀ ní irú nǹkan pé ẹni tí ò tí blow mi lè fẹ́ invest lé lórí Ọlọ́run ló mọ̀ bóyá ó máa jèrè àbí wọ́n ní jèrè. So any contract tí ẹni tó bá jẹ́ YBN record label àbí anything ọ̀gá láyé tó kàn fẹ́ take a risk lórí ẹni lẹ́ni contract tó máa ní kó sign contract tó máa favour ẹ̀ náà ni pé in case tó bá blow wọn á lè rówó òun padà. So ẹ jẹ́ ká gbà pé bí irú nǹkan bẹ́ẹ̀ ni Àṣàkẹ́ sign bí 70-30 lọ sign ẹni dẹ̀ tí wọ́n ń blow ó ti wọ́n ń blow definitely ó ti máa rí inú business yẹn kó lè expect pé kó tún sọ pé òun tún fẹ́ sign kóun tún extend torí òun náà máa consider pé iṣẹ́ wọn yìí NFL ni not for long. NFL ẹni iṣẹ́ láyé kò ń sọ̀rọ̀ orin nìkan ẹni iṣẹ́ láyé NFL ni not for long. Ẹni tí téèyàn bá ń ṣe gẹ́ níjọ́ tí náà yàn bá ń jó ni kéèyàn sáré fi hàn máa jó nǹkan kéèyàn sáré lò pé yẹn fẹ́ bẹ́ẹ̀ yàn kọ́ time máa àwọn èèyàn grow every day. So ẹni yìí dandan ni kóun náà feel pé òun fẹ́ achieve more. Kódà tó bá fẹ́ jẹ́yàn tó dàbí tó fẹ́ respect tó fẹ́ sober fún ọ̀gá àbí fún company àbí whatever àwọn èèyàn tó náà ń tẹ̀lé gbogbo bí family ọ̀rẹ́ kò sẹ́ni tí wọ́n lè convince. So òun ló fi jẹ́ pé tó nǹkan bá ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká máa kàn nail one side a ní láti wo situation yẹn critically but ohun tí ò so ẹbí tí mo fẹ́ dá àwọn méjèèjì ni pé ẹ jẹ́ ká gbà wọn mi ṣe sọ pé mi ò ní fact lọ́wọ́ so mi ò sọ pé bí nǹkan tí mò ń sọ ó wà 100% right. Jẹ́ ká gbà pé contract tí Ọlámídé offer ni bí a gbà tó ebi ò pamọ́ tó ti yó ó padà dé pé kò pay òun. Ẹ jẹ́ ká gbà pé ibẹ̀ ẹbí tiẹ̀ náà ẹ jẹ́ ká gbà wípé nígbà tí
torí àwọn èèyàn lè fẹ́ dá lẹ́bi pé kí ló dé tó fi sign irú contract bẹ́ẹ̀ tó bá mọ̀ pé kò lè pay òun láti ilẹ̀. Òun fi sọ síwájú pé situation tá a wà kò lè rọrùn fún upcoming láti máa sign ohun kankan regardless. Torí tẹ́ bá dá pé tó bá ní talent tó good, ṣé ẹ mọ èèyàn tó ní talent ni? Ẹ mọ èèyàn tó ní talent ni? Èèyàn tó ní talent pọ̀, ọ̀pọ̀lápè díẹ̀ la máa fi fún ni. Ẹni tí Ọlọ́run bá ṣàánú fún, Ọlọ́run ṣàánú fún ni. Sometimes talent is not enough. Torí talent pọ̀, orú ohun ẹ̀. Ṣebí Burna Boy ìgbà tí Wizkid ń kọrin, gbogbo àwọn Burna Boy àti Davido ìgbà tí Wizkid jáde ní 2010, àwọn Davido, àwọn Burna Boy ń wò pé nígbà tí Davido jáde ní 2012, Burna Boy ń wò. Burna Boy jáde 2014. So bí àwọn kìíní ṣe máa lọ ni. Bó ṣe máa lọ ni. Kéèyàn sign contract, èèyàn lè sign any contract tí kò ní pay ẹ̀ nígbà tí ojú ń pọ́nyàn. So ọ̀gá náà dẹ̀ lè gbé contract tí kò wà okay, tí kò wà favourable torí òun náà wò pé kò ń ṣe èèyàn kan ló sign now. Ṣebí ẹni tó bá blow la fẹ́ mọ̀. Àwọn tó ń jẹ́ record label yìí kò ń ṣe èèyàn kan. Àwọn tó ń blow ńkọ́ kí lè re wọn. Èyí tó bá blow ló máa padà jẹ́ èrè. So wọ́n lose a lot. But ibi tí àwọn méjèèjì ti jẹ̀bi lélẹ̀. Àtẹni bí a ká sọ pé ó fi desperation sign. Tọ́lọ́run dẹ̀ tí wàá padà gbé dókè. Àtẹni tó sign bí ìyàwó náà ro bí a kò ṣe kíní. Bí a ti contract yẹn bá ti padà wá pé àbí tí ò tiẹ̀ pé tí bá ti kùn sínú bá ti ń wáyé, ibi tó yẹ kí maturity ti wọlé rè. Ẹni tó sign látara bí àìgbónára, ó yẹ kó wò pé kó wo retí ẹni ṣe fóun. Kò sẹ́ni reason tí gbogbo orú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ pé tó bá ṣe oore fún yàn, wọn ò fi ẹ̀rí ń sìn. Kò sí record label kankan mọ́ tó ń reign. Davido try ẹ̀ nísìnyí ó ti lọlẹ̀. Wizkid ò tiẹ̀ try ẹ̀. Burna Boy ò tiẹ̀ try ẹ̀. Wizkid náà try ó ti lọlẹ̀. Burna Boy ò tiẹ̀ try. Most àwọn èèyàn ò try mọ́. Not for anything because and music la fi ń ṣe case study ni. Bó ṣe rí ní gbogbo nǹkan ni. Tí gbogbo wọn bí kíní bí betray, tá bá ń betray ara wa tó bá ń ṣẹlẹ̀ ní all the time. Kò sí nǹkan tó fẹ́ máa ṣẹlẹ̀ jù náà ju pé dáadáa la fi ń ṣe dáadáa. Tá bá fẹ́ jẹ́ kí ìlú dancing, táwọn èèyàn bá fẹ́ report, tá bá fẹ́ sọ̀rọ̀ lórí social media, negative là ń sọ. Èèyàn kan bá iṣẹ́ mi, èèyàn kan bá èèyàn burúkú ni. Bàbá yẹn sọ gbogbo pé àwọn kan ò dá, àwọn kan ń ṣe kíní. Kí ni oore tó ń bí fún wa? Ìgbà tá bá fẹ́ kí a ní good society, dáadáa ló yẹ ká máa fi ròyìn dáadáa pa. Dáadáa tí sọ wa pé ẹni yìí dá, àwọn èèyàn báyìí ṣe dáadáa fún mi. Òun ló máa motivate àwọn èèyàn tó ń bọ̀. Òun ló fi jẹ́ pé ní platform mi àbí way of my contribution pé pẹ̀lú gbogbo negative tá a ti ń sọ láti jọ ẹ̀, kí ló help? Kò help wa in any way. So àwọn méjèèjì lèmi rí pé wọ́n ní fault lọ́wọ́ nítorí àtẹni tó jẹ́ record label tó rí pé ní ti blow. Òun gan ló yẹ kó pè ọgbẹ́ni kí ni contract yìí tó bá ti rí pé issue ti ń jáde bí a ó ti ń rí anything. Ó yẹ kọjọ wò pé títí ẹ̀ ń ṣe ó ti kọjá pé mo fẹ́ invest pé bí a máa jèrè àbí mi ò ní jèrè tọ́dọ̀ ẹ ti kúrò ń bẹ̀. Ó ti blow ti di star. Ẹni náà ó dẹ̀ ti rí pé òkè òun náà ti lè wò báyìí pé ó ti lè náà ó ti ní lọ́yà ó ti lè wo gbogbo nǹkan oògùn mọ́. But kò yẹ kó jẹ́ wípé kó bá olórí ẹja. Gbogbo wọn kíní kò lè tó báyìí. Kò sẹ́ni tí ò fẹ́ràn owó. Àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ gbogbo wa la like owó. À ń ṣiṣẹ́ nítorí owó. But wọn Ọlọ́run ò dẹ̀ sọ pé ká má nífẹ̀ẹ́ owó but ìfẹ́ àníjù ni kò dáa. Gbogbo wọn ó sì torí ká lè jẹ́ èèyàn ni. But gbogbo ẹni tí téèyàn bá ti ń ṣe tó bá tẹ̀ tí ń jẹ́ too much of everything kò dáa. Tí Ọlọ́run bá lè bá wọn resolve inú mi á dùn. But tí wọ́n yín ti ṣẹlẹ̀, kò sí nǹkan tá a lè really ṣe sí mọ́. But mo decide láti sọ̀rọ̀ yìí jáde nítorí bí àwọn tó máa tún jáde wà bí àwọn èèyàn pé
ẹ jẹ́ ká máa understand ẹni tó wà ní position láti uplift yàn àtẹni tó wà ní kinní tí ó bá tá bá ti ṣe méjèèjì ẹ jẹ́ ká gbìyànjú láti lè wá bá ṣe máa find balance tí ẹni tó uplift yàn tóun náà bí wọ́n ní tá bá fàgbò fẹ́gún à ń jokùn ẹlẹ̀ téèyàn ò bá understand ni pé ó máa níbi kan tó yẹ ó máa dé àwọn stages tí àwọn stage kan máa wà tó yẹ kéèyàn máa ju okùn lẹ̀ ẹni tí àgbò tá fi fẹ́gún máa padà ya fún yàn last náà ni á padà dàbí pé mo fẹ́ liberation mo fẹ́ ìtúsílẹ̀ ẹ tú mi sílẹ̀ ẹ ti kó mi ní pápá mọ́ra jù so ẹni tó dẹ̀ ṣe lóore náà tí ó jẹ́ pé ó fi gungun olóore àbí wọ́n rò ó pé òun náà ọwọ́ òun ti tó nǹkan tó bá dé lọ́la tó bá nídìí ẹ̀pù àwọn èèyàn kọ́ ẹ jẹ́ ká gbà pé tó bá nídìí ẹ̀pù irú ẹni tá à ń sọ ẹ̀sìn ó lè má jẹ́ financial help mọ́ ṣe pé èèyàn ní irú Idris Abdulkareem tó padà tó ní pé ó nídìí kidney tó sick tíyàwó ẹ̀ dẹ̀ donate kidney fún irú ẹni tó bírú Àṣàkẹ́ torí ẹ̀ mi sọ pé mi ò mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ wọn but nǹkan táwọn èèyàn gbọ́n sìn pé ojú táwọn èèyàn máa fi re ni pé ó betray record label pé tí ò bá tẹ̀ ní bá a ṣe mọ́ kò yẹ kó jẹ́ ìjà kò yẹ kó jẹ́ nǹkan báyìí pé ó ti kọ́mọ̀ mọ́ most làwa ọ̀dọ́ lára tó bá di lọ́la tó jẹ́ pé wá nídìí nǹkan tí ò ń ṣe nǹkan tó wó lè rà tó jẹ́ pé bí public àbí family ló máa ní nǹkan bẹ́ẹ̀ wà ní ìkápá wọn nǹkan tó set ń sìn ló máa ring létí àwọn èèyàn ìdí ta ní láti máa ṣọ́ra ṣe ni tá bá rọ̀rọ̀ síwájú ẹ jẹ́ ká rọ̀rọ̀ sẹ́yìn so lójú tèmi mi ò blame ẹnikẹ́ni náà mi ò sọ pé èèyàn kan ló jẹ̀bi but igun méjèèjì ló yẹ kí wọ́n wà túnṣe sọ̀rọ̀ yẹn igun méjèèjì ló jẹ̀bi àfi tá bá fẹ́ parọ́ àfi tá bá fẹ́ ṣe one sided pé tó ra láìkẹ́ ní báyìí but kò sí ni igun méjèèjì lọ́jọ́ ní fault igun méjèèjì kí mo dẹ̀ sọ èyí nítorí fún àwọn ẹlòmíì kò ń ṣe nítorí music nìkan fún gbogbo ẹni tó jẹ́ ọkọ mi torí a máa ní ìdára wa láti grow a máa ní ìdára wa so ká understand pé ẹni tó fẹ́ help yàn kó má overuse ẹni tó fẹ́ help kó má rò pé òun kò fẹ́ lóyàn ẹ jọ̀ọ́ ọlọ́run á ṣàánú fún wa ọlọ́run á kọ́ wa mọ̀ṣẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa sọ ẹ follow mi lórí social media handle mi Ìjẹ́ Ọmọlúwàbí lórí Facebook, TikTok, Instagram àti YouTube ọlọ́run á wà pẹ̀lú wa ẹ ṣé.